Wàsíù Àyìndé lọ́jọ́ ta lọ ṣe meeting lọ́dọ̀ wọn tí mo náwó sókè ìtàn ní kí ló fẹ́ sọ ẹ̀yin gangan ní problem wà nínú fújì inú ọgbà àwọn làwọn kò ní mí nì wọ́n á ní kí nìdí mo lè ṣe ọlọ́njẹ́ ààrẹ ní rìbátò àròlé Kúnlé Àlàó Ṣẹ̀fíù ní mi ṣùgbọ́n bàbá ọkàn tètè help máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi tí n bá ń rí àwọn tírú àwọn Wàsíù Àlàbí Pasuma tí wọ́n dì mú lọ sókè á ló ṣeé ṣe kí mo lè rọgbọ́n yọ ohun yẹn dànù tí mo lè lo ohun míì mo fọlọ́run bàbúrà sí máa ti ṣe. àtọ́dá ti dé Kọ́lá Adéjòjò ọmọ kékeré pírísẹ́ńtà. ọjọ́ ìgbà tí ẹ ti ń wà ní LTV tèmi àti Saheed gbọ́njọ́ ń dàgẹ̀ tán kọ́ tó kàn bọ̀ ọjọ́ náà tí gbogbo bí ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní dàrú kí ló dé tó yẹ pé tọ́gbẹ̀ni ìbáṣà àti débi kan bẹ́ẹ̀ máa dàrú tọ́gbẹ̀ni lọ́wọ́ aláàmì gbà tí ẹ má tíráyé alájì má tíráyé. aláǹkéré. ọ̀gá mi bí n bá fún ẹ lọ́wọ́ rẹ ẹ máa fún mi lọ́wọ́ tèmi o torí ohun tí mò ń lò yìí iṣẹ́ ọwọ́ Ọlọ́run ọba ni àtùpà tọ́lọ́wọ́n bá ti tọ̀ o tẹ́nìkan lóhun fẹ́ bomi pa. Saheed Òṣùpá ni ọ̀gá wa mèrèǹgè nìbàdàn Táyé Currency o Àlàbí Pasuma o Ṣínà Àkànní o Màláíkà o gbogbo àwọn tí mo sọ yẹn mo lè sọ pé wọ́n gbé máìkì lẹ̀ mo gbé máìkì lẹ̀ àwọn gba máìkì. Yorùbá yàn yé yín. kò yé mi sá. àtàndá ti dé o Katsina ti dé o pẹ̀lú ètò tí ẹ ti ń retí. ẹ tún káàbọ̀ sí orí ètò Aláǹgéré lónìí onífújì kan náà la tún wà pẹ̀lú wọn lónìí. àròlé ti dé èmi gan làlàyé bàbá wọn òbúrin bá dé Adémọ́lá ìwọ lamọ̀ lólóyìn gidi bọ́dọ̀ jẹ́ ti kápọ̀ ìmọ̀ pé kí sáà lédè egungun bí èyí ìṣọ̀wọ́n orin o ẹ jẹ́ ká lóríwó ká tó máa kọrin o orin tó ní túmọ̀ ló yẹ ká máa kọ téèyàn bá ń kọ fújì kó máa rorí kọrin orin. nínú orin tẹ kọ ẹ mo ti kọ́kọ́ fẹ́ béèrè ọ̀rọ̀ àwọn èèyàn ti mọ̀ pé nínú orin tẹ kọ ń sìn Adélékè àbísà bẹ́ẹ̀ni lórúkọ yín. àwọn olórin máa ń rorí kọrin ṣùgbọ́n kéèyàn kọrin ẹ mọ̀ pé Dr. Sikiru Ayinde Barrister kọ́lọ́mbà àfọ̀rọ̀kẹ́ wọn ó ní béèyàn bá ń kọrin tórin náà bá dùn ẹni ẹ gbọ́dọ̀ máa fi tí ara ẹ̀ máa gbọ́ so ẹlòmíì iṣẹ́ orin àfihàn ẹlòmíì àfihàn ọbẹ̀ tó lóhùn orin ẹlòmíì ní orin bẹ̀ kò lóhùn orin so gbogbo ẹ̀ ló nídìí pé kéèyàn ronú ó tó gbé jáde ìdí ni ẹ lè máa fi ráwọn kan tó yẹ pé tán bá ti ní orin tán bá ti lóhùn orin wọn lọ tà fún olórin yẹn so olórin yẹn á fi ohun tí ẹ gbé jáde so ìyẹn náà wà láyé ọ̀tọ̀ tó yẹ pé iṣẹ́ táwọn yẹn ń ṣe nìyẹn for example a lọ sílé olókù wọn ní ká kọrin olókù àwa débẹ̀ àwa sọ pé ọlọ́jọ́ ìbí ìjó kan ẹ o ṣé wèrè ó dá wa lóhùn níbi tí ká ti sọ pé ọjọ́ téèyàn bá fààyè lẹ̀ ọjọ́ ńlá ló jẹ́ o ọjọ́ téèyàn bá kú tó bá fààyè lẹ̀ ọjọ́ ńlá ló jẹ́ ṣe mọ̀ póyìn tó kú nìyẹn ọjọ́ téèyàn bá fààyè lẹ̀ ọjọ́ ńlá ló jẹ́ gbogbo èèyàn wọn máa ké wọn máa gbéra àìsàn lẹ̀ lójijì ariwo ta nínú yàrá òkú ara pálọ̀ àdìde èèyàn tó ń lọ lórí títì o wọn á gbéra àìsàn lẹ̀ wọn á ní lágbájá ọmọ lágbájá tí kú o ẹ máa tẹ́tí ẹ gbọ́ Adémọ́lá so ẹ mọ̀ pé ẹni ẹ rorí ó mọ nǹkan tó ń ṣe ẹ̀kọ́ fúnyàn ní dáàtì nǹkan pé nǹkan tó fẹ́ ṣẹ́lé lórí nì ó kàn níbẹ̀ kókó máa kọrin tí ò ìyẹn ni pé èèyàn gbọ́dọ̀ rorí kó tó kọrin. náà àrólé ta ni. most of people pè mí ní àrólé Àlàó Ṣẹ̀fíù ṣùgbọ́n ẹlòmíì nígbàgbọ́ pé wọ́n ṣe ń pè mí láròlé Àlàó Ṣẹ̀fíù yẹn pé kò tẹ́ àwọn lọ́rùn ṣùgbọ́n mo rò pé kéèyàn tó sọ pé mo máa change ibi tí mo wà yìí ó máa rí pọ́wọ́ nǹkan kọ́ títí ẹ bá wo lọ́nà olórin ẹ bá wo Táyé Currency nígbà tó jáde ó lóhun Táyé Pàṣọ ìgbà tí àdúrà gbà tán ó di Táyé Adébísí Currency so tí àdúrà báyìí tí ìgbà débi tí èèyàn fẹ́ ibi tí èèyàn bá ṣe wà èèyàn ṣe máa maintain. àrólé ta wà ní. gẹ́gẹ́ bí mo ṣe sọ àròlé Kúnlé Àlàó Ṣẹ̀fíù ní Rẹ́mọ o òde Ẹ̀gbá ṣùgbọ́n ní Rẹ́mọ tí wáyé mi ò rẹni tó lè bá mi dù kò sí
olórí wọn sùn lọ́jà ara ní Ṣàgá olóhùn yìí o àmọ́ ká forin sọ̀rọ̀ ká pèdè tó ní ìtumọ̀ Dèmọ́lá kó sọmọ náà tí ó jọṣẹ nínú olórin ìdí nìyẹn náà fi ń pè mí lápèsìn nínú eléré Àlàó Adé mi Ṣẹ̀fíù mi owó bàbá ráfíà ó ẹ̀ńdọ̀ọ̀sì ẹ̀ pípàrọ̀lé olórin ní gbogbo Rẹ́mọ pátápátá aró ní Rẹ́mọ Roland ló máa ń pè mí tó bá ti rí mi mo gbà fún ká ló sọ párọ̀lé òun lè gbà mọ́líṣà bí ó máa ní mo tún fara mọ́ ṣùgbọ́n ọgbà tí ò ti sọ bẹ́ẹ̀ ibi tán bá fún yàn lóye ìdí ó gbé sàrà ẹ̀ dé o. àwọn ìlú wo ni ó sopọ̀ mọ́ Rẹ́mọ. 23 33 ní Rẹ́mọ. bẹ́ẹ̀ni. so ẹdúná so gbogbo ìlú bíi 33 yẹn sìn lẹ ti jẹ́ àrólé Ṣẹ̀fíù. béèyàn bá ń kọrin bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ pé yes àrólé kan wà bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sí bólórin ṣe lè pọ̀ tó. olórin tó mẹ́ẹ̀ẹ́dógún olórin tọgọrùn bóníkálukú bá akọrin bárólé bá débẹ̀ tó bá kọ tiẹ̀ omi ẹ gbọ́dọ̀ yàtọ̀ ni. ìdí nìyẹn ni mo fi múra sóhun mi mò ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ohun náà má bàjẹ́ o àmì àṣẹ o kò sí bọ́n ṣe lè pọ̀ tó wọ́n gbọ́dọ̀ mọ̀ pé yes ọ̀tọ̀ ni tọ̀kín láàrin ẹ̀yẹ. mo pàdé olórin tó bá sọ pé kí èèyàn pàdé olórin láwọn tí wọ́n jẹ́ bíi Saheed Òṣùpá ni o ọ̀gá wa Mèrèǹgè Ìbàdàn Táyé Currency o Alábí Pasuma o Ṣínà Àkànní o Màláíkà o gbogbo àwọn tí mo sọ yẹn mo lè sọ pé wọ́n gbé máìkì lẹ̀ mo gba máìkì àbí mo gbé máìkì lẹ̀ àwọn gba máìkì. Yorùbá yàn yé yín. kò yé mi sá. wọ́n pè wá sí Òní TV àwọn onírinṣẹ́ wọ́n mú èmi lọ láti Ṣàgámù àwọn Saheed Òṣùpá Rashidi Àyìndé kílẹ̀ ń pè Ṣínà Àkànní gbogbo wọn kọrin ṣùgbọ́n orí ìwọ̀n èmi láti Rẹ́mọ èmi nìkan ṣó lọ sí ọ̀hún yẹn tí mo dẹ̀ ṣiṣẹ́ alihamudulilayi lọ́jọ́ tí ni bàbá wa ń kú lágá ọláwọn àtúbọ̀ máa lọ sókè sí wọn ní wálẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣàlẹ̀ mi tí mo jókòó yìí bàbá yẹn á sọ pé ẹ lọ pé lágbájá báyìí wá fún mi ẹ lọ pàwé ló wá fún mi kò síbi tí wọn kì í mú mi dé má lọ ṣiṣẹ́ báyìí má lọ ṣiṣẹ́ báyìí má lọ ṣiṣẹ́ báyìí pé ìṣiṣẹ́ kí n kó lọ fún wọn mo fi ń gbọ́ bùkátà pẹ̀lú èmi àtàwọn band boys mi ẹ̀tọ́ lá pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún mi Ọlọ́run ní jẹ́ kí ìràwọ̀ wọn wálẹ̀ àwọn ọmọ mú mi lọ́bẹ̀ níjọ́ náà ọjọ́ náà tiẹ̀ tí ń wà ní LTV tèmi àti Saheed gbọ́njọ́ ń dàgẹ̀ tán kọ́ tó kàn bọ̀ ọjọ́ náà tí gbogbo bí ẹ̀kan bẹ̀ sí ní dàrúgbà kí ló dé tó yẹ pé tọ́gbẹ̀ni ìbájá àti débì kan ibẹ̀ máa dàrú tọ́gbẹ̀ni lọ́wọ́ alámìgbà àti Saheed Òṣùpá jọ náà àti èmi ti kọrin mo ti jókòó Ṣínà Àkànní ló kọrin tán náà pè mí tí mo jókòó tèmi jókòó òun náà dẹ̀ máa ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ó kàn bọ̀ gbogbo ẹ̀kan àwọn fáǹsì ti tẹ̀lé láti tàwọn kàn bẹ̀ sí dágbó iṣẹ́ àbí ìgbà yá àwa ti ń bẹ̀ kí ló dé torí Ọlọ́run jẹ́ pé wàhálà ní mọ̀káláyé yẹn létí ẹ̀yìn o bójú ẹ̀yìn ni ṣe mọ̀ gẹ́gẹ́ bíi pé ẹni ìtàn rí náà àìkú táǹtì ọkùnrin gan alágbára ni bójú ẹ̀ ó dá fèsì mọ̀ pé ni ló sọ̀rọ̀ mo dẹ̀ sí pé ó ti ń bọ̀ bá mo yà dìde sórí ìdúró ni ṣé kí ni kan ẹ̀ máa gbà ẹ má tíráyẹ alájí má tíráyẹ nǹkan abàjẹ́ o. let's do it. ẹni tó ń play gan ti stop wọn àwọn èèyàn ti bẹ̀ sí ní focus wa pé kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ wa wọn kò débẹ̀ pé àwọn olówó mẹ́rin wà lágbàdá kó ṣe nǹkan máa kọrin tó ọba kan ló jẹ́ ní sáìdì ibi tó ń wà yẹn náà òun náà ń gbàdúrà pé kọ́lọ̀ kó gbọ́wẹ̀ sókè kan tó kàn lè ra bẹ́ẹ̀ kó yẹ kó ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìyá ní kí ni mo sọ aláàjì nǹkan tí mo sọ̀rọ̀ burú ìjọ tó kú ìyàkọ̀ ní ti bẹ́ẹ̀ ṣe dá problem lẹ́nu nìyẹn sọ yẹ má jẹ́ kí ìyẹn tó wáyé sí ibà ó wò mí àpẹ ṣé ó wà ń bẹ̀ ni ibo ní fújì làjẹ pé ra aláàjì Pasuma àti aláàjì bá ń bọ̀ náà jẹ́ ń tù ní. pé ẹnu adọ́dọ̀ yẹn tó máa kàn wò ní kíní Ọlọ́run ò jogún yẹn fún aláàjì Pasuma Aláàjì Ṣẹ̀fíù Àlàó kódà kí n tó bẹ̀rẹ̀ eré mi ò rí wọn rí ṣùgbọ́n gbogbo nǹkan tọ́lọ́run ọba ni kò sóhun tọ́lọ́run ọba ò lè ṣe láyé àmọ́ ohun tọ́lọ́run lè ṣe tí ò ní ṣe èrò ẹ̀ ó pọ̀ lọ́jà Ráò Démọ́lá èèyàn kan ló gbé bí àgbọn láyé o kó lóun máa kà mọ́ gbò a ò ní rí láéláé ó lóhun tí mò ń lò tẹ́tẹ́lẹ̀. torí mo fẹ́ lọ síbẹ̀ náà pé báwo lẹ ṣe bẹ̀rẹ̀. ṣùgbọ́n Ọlọ́run ọba tó máa ń pín tó dẹ̀ ń pín dáadáa ni life cassette lágbọ́njọ́ náà à ń ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa lẹ́nu kan máa dún gbólóhùn jọ náà that was 86 1986
86. ìyá kẹsẹ̀tì yìí ó kàn kó ẹni tó lè gbọ́ ẹni tó lè kọrin bíi ẹni yìí kò sí o àwa lórin méjìlá ń bẹ̀ ìjọ náà bàbá kan máa ń kọrin bíi bàbá kékeré Musibawa Lani ìyẹn wá ṣáà ó gbọ́ kẹsẹ̀tì yẹn ó wá kọrin yẹn ẹni á sọ pé tó ń bá rẹ́ni tó lè kọrin ó wà fún ní 2000 lọ́dún náà lọ́hùn ẹmọ 2000 owó gidi ni. ní 1986. bẹ́ẹ̀ni mo ní play lọ́la ẹ̀tàn bá fún mi ní kẹsẹ̀tì tí n bá lọ gbọ́ mọ́jú kẹsẹ̀tì n bá máa ṣe lọ́la wọ́n jẹ́ ká wò sí eléyìí tí mo ti ń ṣe wọ́n fún mi kẹsẹ̀tì yẹn mo lọ gbọ́ mọ́jú. mo fẹ́ lè sọ pé bí ọ̀gá mi Sefiu Alao kọ́lọ̀ ń jẹ́ àrí wọn pẹ́ bí wọ́n ṣe kọrin nínú kẹsẹ̀tì yẹn ni mo ṣe kọrin ṣe ni mo kàn yọ orúkọ àwọn tí wọ́n kì nínú kẹsẹ̀tì yẹn tí mo ń yọ kúrò tí mo ń fi orúkọ àwọn tí wọ́n pè mí lélẹ́rí tí mo fi sí. ẹdun náà ṣé 1986 lẹ ń sọ fún wa ẹ. bẹ́ẹ̀ ni ayé ìgbà ayé kẹsẹ̀tì àwọn oníkìyàn là ń lò ń gbà yẹn. tó máa ń já tó máa ń fi sẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀ta dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo lé nǹkan yẹn ń gbà yẹn omi mú dáadáa ṣùgbọ́n ẹni yẹn padà fún mi lórí ẹ̀ because ó sọ pé target tóun ní lórí ẹ̀ òun rí pé mo mú láti gbà yẹn mo wà lórí iṣẹ́ yẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ tèmi voice tí mo lóhùn tẹ́ẹ̀tẹ́lẹ̀ ń gbà yẹn wọ́n bá ní ló ń sinmi ilé ló mọ̀ because láti gbà yẹn mo ti wà lórí ohun tí mo ń lò yẹn. ẹ̀dùn mo fẹ́ get nǹkan kan right o 1986 ni ẹnìkan mú orin kan wá wọ́n ní tán bá rẹ̀ tó lè kọrin bí ẹni. pé kò sólórin tó lè kọrin bí ẹni. bó nìyẹn ti ṣẹlẹ̀. ọjọ́ yẹn ó ṣẹlẹ̀ ní Ìjàgbá ní Ṣàgámù níwájú mọ́ṣáláṣí Ahmadiyya ní nǹkan yẹn ti ṣẹlẹ̀ níjọ́ yẹn. 1986 39 years ṣé before that time ẹ ti wà ń díṣẹ́ fújì. mo ti wà ń díṣẹ́ fújì mo bó lórin play mo ń gbérin fún olórin gbà yẹn. olórin wo. olórin mẹ́ta ni mo gbérin fún Louis mo gbérin fún Òkìkí Adékúnlé Rafiu. lókìkí kọ́ nìyẹn. bẹ́ẹ̀ ni mo gbérin fún Ìdòwú Professor ọmọ kékeré fa bẹ́ẹ̀ olórin tí mo tún gbérin lẹ́yìn ẹ̀ kọ́nàmbà àfọ̀rùnkẹ́ wọn Ilésanmí Àkànjí Ahmed àwọn yẹn ti kú so mo gbérin lé àwọn yẹn náà. ọ̀gá mi yẹn sìn Wàsíù Àyìndé wọ́n máa pè mí sí wọn ń pè mí ní òun pè mí Láròlé kò kẹ́ ń pè mí ní Adélékè Ṣàgámù lọ́jọ́ ta lọ ṣe mítìn lọ́dọ̀ wọn tí mo náwó sókè tán ní tani ẹ mọ́ ní àwa ni àbí wọ́n àwa ni níbo ló ti wá Ṣàgámù náà ti wá kí ló fẹ́ sọ ẹ̀yin gangan ni problem wà nínú fújì àwọn ní ká ṣe mítìn lé wọn ní Ìjẹ̀bú Òde gbogbo ariwo tó ń ṣẹlẹ̀ gbogbo bẹ́ẹ̀ tutù ni ẹnìkan ní inú ọgbà àwọn làwọn mi kò ní mí nì ṣe náà ní kó ní kálukú sọ̀rọ̀ ẹnu ẹ̀ so wọ́n á ní kí nìdí mo lè ṣe several times tábà ti ní nǹkan ṣe tó bá ní kí gbogbo ní fújì wá àwọn tó bá jẹ́ top musician ẹ máa pè sókè tẹ́ ẹ bá ti pe olórin méjì nínú àwọn tó jẹ́ top musician tí wọ́n bá ti ṣiṣẹ́ ẹ pé àwọn tí ò tí lórúkọ ẹ jẹ́ káwọn tó wà bẹ́ẹ̀ náà mọ̀ wọ́n ẹ fi wọ́n hàn ṣùgbọ́n ẹ ṣe bẹ́ẹ̀ Àlàbí Pasuma Ṣùpá Sáìdì ọmọ aláìka apáwẹ́wẹ́ mi sílẹ̀ ẹ bá ti bẹ̀ sí ní pé àwọn yẹn ẹ nígbàgbọ́ pé airtime tí ń lẹ̀ ń lò ń gbà yẹn airtime táwọn náà máa bí ó kù ìṣẹ́jú kan kò sẹ́ni tí ò ní airtime tiẹ̀ tí ò nílò Ọlọ́run kó má pààrà wá lójijì so mo ṣáà ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọjọ́ ẹ ló wá ní okay ẹ̀ ṣe nǹkan tó rí nìyẹn nǹkan tẹ̀mí rí nìyẹn o wọ́n dẹ̀ ní kí n jókòó wọ́n tó ní dìde gbogbo mo ti wá náà mo ní Ṣàgámù àtọ́jọ́ rẹ̀ ló ti máàkì ojú mi wọ́n tó wá tó wá play fún ọkùnlágá fún márìjì ọmọ yẹn tó ṣe aláàjì ọkọ ẹ̀yẹ Ṣàgámù ni wọ́n tẹ bírèkì ni báwo ni èyí tàbá tún kí ẹ ń sìn nǹkan mi tún lè wáyé kò tún àmúlẹ̀ àfẹ́sà ẹ mọ̀ pé àwọn blogger bóyá balẹ̀ ṣe máa ń pè wọ́n ní nǹkan táwọn yẹn máa ń wá lórí social media nìyẹn ẹnu olórin nǹkan tẹ́mi náà dẹ̀ máa ń wá nìyẹn wàá gbé ń jáde bí ẹbí ọmọ ọjọ́ mẹ́jọ ni o má ṣe bẹ́ẹ̀ yẹn o. Aláǹkéré. skul ni orin yẹn ti bẹ̀rẹ̀ sí ní wá sí mi lára ẹlẹ́ẹ̀kejì kẹ́ni ilé orin náà ti bí mi nínú ọmọ tíyá mi bí wọ́n bí mẹ́fà àwa mẹ́rin là ń kọrin ṣùgbọ́n èmi nìkan mo fúnni tèmi kọ fújì o gbogbo àwọn tó kù gospel náà ń kọ o. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì gangan. ibi tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rí fújì ibi ọ̀rọ̀ skul ni lórí àwọn ọ̀gá mi Déwálé Àyùbá
ọ̀gá náà jẹ́ àwọn wà ní Remo secondary school èmi wà ní Ṣọ́yìndú community gbogbo ìgbà yẹn wọ́n máa ń sọ pé a máa lọ ṣe cultural a máa ṣe kíní kan ibẹ̀ yẹn ni mo ti kọ́kọ́ mọ ọ̀gá mi Adéwálé Àyùbá yẹn Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ ṣé ní school láti mọ́ra wọ́n bá pe gbogbo àwọn secondary school gbà yẹn wọ́n wá kọrin níta ọba oníkálukú máa kọ tiẹ̀ bẹ̀tẹ̀ adúgbò lọ́wọ́ Ọlọ́run ọba ní gbogbo ìgbà yẹn mi ń kọrin ẹ̀gbọ́n mi náà ń kọrin bẹ̀tẹ̀ ilé tó jápọ̀ bí wàá gbà yẹn schoolmate Déwálé Àyùbá ni lè ká máa kọrin kíní kan ká máa tẹ wákàbọ̀ from there torí pé mi náà ti ń gbérin fólórin díẹ̀díẹ̀ ńgbà yẹn ayé ìgbà yẹn a máa ń jẹ gba ní school gan torí aṣọ mi ńgbà yẹn tá a bá ti lọ́jọ́ bá eléré ṣeré tàtàmádé yẹn ó yẹ kí nǹkan bíi 12 aṣọ mi máa ṣàìfọ̀ ráìsì níyà tó bí mi lọ́mọ ń tà bẹ̀tẹ̀ àwọn náà ń kọrin kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbégbá ráìsì yẹn aṣọ iná tí wọ́n ń dá yẹn ni máa fi sá aṣọ school níbẹ̀ lọ́dún náà lọ́hùn. school ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin. bẹ́ẹ̀ni. ẹ nígbà tẹ wà ní school Adéwálé Àyùbá náà wà ní Remo secondary school ẹ̀yin wà ní school. Ṣọ́yìndú community high school. àwọn Ìdòwú Sàlámì nǹkan. bàbá èmi àtàwọn yẹn ò jọ lọ school àwọn yẹn ti ń kọrin lọ́dún tá à ń sọ yìí. olórin pọ̀ pé kí n kọ́kọ́ lajú mọ̀yàn mo mọ Àyìndé president ọ̀gá làwọn yẹn mo mọ Chief Ajóbíewé Àìná olórin ni wọ́n ọ̀gá làwọn yẹn náà mo mọ Àkànjí Ahmed Ilésanmí olórin ni wọ́n ọ̀gá làwọn náà mo mọ Àyìnlá Aníkòbókò Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn olórin làwọn náà ń gbà yẹn náà mo mọ Ìṣọ̀lá Ganiu ọ̀gá mi ni wọ́n Pékéré Fá Ìdòwú professor ọ̀gá mi ni wọ́n gbogbo àwọn olórin bẹ́ẹ̀ yẹn àtàwọn tó kù tàtúnjọ jẹ́gbẹ́ àtàwọn tó tún wà lẹ́yìn wa. school ẹ ti bẹ̀rẹ̀. school àti bẹ̀rẹ̀. wọ́n lè wá bẹ̀rẹ̀ sí develop ẹ̀. àwọn àgbàlagbà náà máa ń pariwo pé béèyàn bá rẹ̀ ní bàlá o ọ̀la kì í yá bọ̀rọ̀bọ̀rọ̀ àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mo rẹ̀ ní bàlá lásìkò yẹn o. ẹnìkan ẹnjíníà ni olórin kan ṣe jump lọ́dún náà lọ́hùn mo dúró báyìí tí mo fún ìrọ̀ tí mo ń wò bẹ̀bí ń dà pé òun mú mi gẹ́gẹ́ bí àbúrò Jamiu lórúkọ ẹni tí mo ń sọ yìí ń jẹ́ ọmọ olórun tún ní Ṣọ́yìndó ni bet ó wá pè mí gbà yẹn ẹgbẹ́ lékè mo ní sà ṣé ó fẹ́ kọrin ni mo ní bẹ́ẹ̀ ni ṣe ń kọrin mo ní wàhálà mo ní kò tẹ́ mi lọ́rùn ó ní kò tẹ́ mi lọ́rùn ó ní ṣé mo lè kọrin ni mo ní mo lè kọrin ó ní kí n fóun 30 minutes bí 30 minutes sí 40 minutes wọ́n pè ní pé kí n wá kọrin ní ká mo wọ̀ débẹ̀ ìjọ tá à ń sọ mo gba máìkì mo kọrin lọ́dún náà lọ́hùn ní Ẹ̀pẹ́ corridor náà máa ń pè bẹ́ẹ̀ ní Ṣàgámù wa nígbà tí mo kọrin ẹni tó níbẹ̀ yẹn sọ fún wọn pé òun fẹ́ kọ́ organize jump fún mi níjọ́ kejì kí n dá ṣiṣẹ́ ibẹ̀ ni mo ti kọ́kọ́ gba eré àkọ́kọ́ ní ayé mi pé mo máa kọ́kọ́ ṣeré báyìí freedom mo kọ́kọ́ ṣeré fún that day was Thursday wọ́n lọ ṣeré yẹn Saturday tó máa tẹ̀lé mo gba eré Sunday tó máa di Thursday tó máa tẹ̀lé ẹ mọ̀ pé ọdún yẹn náà lọ́wọ́ tó bá máa ṣe wọlé fún wọn máa ń gbé léré ní Ṣàgámù wa yìí o mo bẹ̀rẹ̀ sí ní ṣeré torí pé mo há sọ́wọ́ ní iṣẹ́ kan ńgbà yẹn oníṣẹ́ yìí dì mí mú pé ó dàbí pé bọ̀bọ̀ yìí ó máa wúlò níbi tí mo bá ṣe orin dé lọ́dọ̀ ẹni yẹn ó ṣe irinṣẹ́ fún mi sà kò sí onífújì náà wọn bá ní báyìí sáà bọ́ Ṣàgámù kó fẹ́rẹ̀ sí iṣẹ́ yẹn ó máa sọ pé tí aago 12 ọ̀sán Sátọ̀dé bá lù tẹ́niyàn bá lórí iṣẹ́ lòun lè porí iṣẹ́ yẹn síta ọ permanent yẹ fún mi mo dẹ̀ bá àwọn èèyàn ń bẹ̀ so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Sáfẹ́sẹ́ Ọba Gẹ̀lẹ̀dẹ̀ àwọn náà ti kú sí olórin náà ni wọ́n ọ̀rọ̀ òkìkí ló gbé àwọn yẹn wọ̀ Ṣàgámù gbà yẹn ayé ìgbà yẹn lòkìkí ṣe gentility ìyàsọ̀rọ̀ lọ́jọ́ kan ẹnìkan wá láti Kétu ńgbà yẹn wọ́n wá ṣe patí lórí patí yẹn náà ti mú kìkì lọ wá jẹ́ pọ́jọ́ yẹn lẹ́ni yẹn ṣe jump bẹ́ẹ̀ ni yẹn ṣe máa dé òtẹ́ẹ̀lì bá ń sọ fún Sáfẹ́sẹ́ pé kókó irinṣẹ́ kúrò pé ẹni ìfẹ́ play òkìkí ṣeré dáhùn tí ọ̀gbẹ́ni máa kúrò lọ́run tó máa ń ṣe Ṣàgámù báyìí fọ́ọ̀sì tó máa kọ́kọ́ ṣe ìjàgbá ló ṣe tó ń lọ gbóngbà pé ẹ ti gba lójú ọ̀rọ̀ lórí orin mi ì lè sọ ó ṣáájú mi bẹ̀rẹ̀ rẹ o bẹ̀ tó bá mi lórí orin Ṣàgámù yẹn Sáfẹ́sẹ́ yẹn so bẹ̀ tí ibi tó wà lọ́hùn mi ì mọ ọdún tó ń bẹ̀rẹ̀ bóyá sẹ́ẹ̀tì lájọ jẹ́ o bóyá ṣe náà kéré sí mi o bẹ̀ gbogbo gbà yẹn àánú. wọ́n pé ní Ṣàgámù
wọ́n bá mi lẹ́nu iṣẹ́ orin. ṣé gbogbo bàtẹ́ ń sọ yìí wọ́n ti mú késẹ̀tì wá fún ìpèsè lè kọrin bí ẹni. mo ti gba kíṣẹ̀ sẹ́yìn ohun yẹn náà làwọn èèyàn fi mọ̀ mí tó bá jẹ́ bẹ́ẹ̀ onífújì pọ̀ o sàbẹ́wá kí n ṣe mò ń kọrin bíi Pasuma mi mo fọlọ́run bá búra sí wọn ò ní mọ̀ mí o ọlọ́run kí ló dé wọn ò lè mọ̀ mí àwọn kan náà wà tó ń kọrin bẹ́ẹ̀ Ṣàgámù tó yẹ pé wọ́n ti mọ̀ kémi tó bẹ̀rẹ̀ rí ṣùgbọ́n voice tí mo lò yẹn òṣòlórin tó mú gbogbo rẹ̀ mọ́ wáyé kò sí nǹkan tẹ́lẹ̀ mi máa sọ pé ẹ bá máa júwe mi sìn àròlé là ń béèrè ṣé onífújì wọn ló nífújì ní báwo ló ṣe nǹkan tó ń kọrin bí àlàó ṣẹfì wàhálà ẹ̀wọ̀n ni mo wá síbi méjì tọ́wọ́ bá mo délé mi wá mo wá bá mi ibi iṣẹ́ mi. kò pé méjì. kò pé kò tiẹ̀ ní ìdìpá ń júwe rẹ̀ mọ́ yìí dọ́là iṣẹ́ yẹn ní dí ọlá ẹlòmíì ti gbìyànjú ẹ̀ ó tó ṣèdí wọn lọ káwọn eléré kan wá sí sọ̀tẹ̀ abámijọ́ kan that day was 24 December 24 atóbi mẹ́ta ṣíjọ́ àjọ ń lo voice kan ṣo ṣùgbọ́n èmi tó jẹ́ pé mo dúró kọ́ṣẹ́ orin débi tó ní kọ́ má mo máa yí ní ike mo máa yí ní padà bọ̀ àtọ̀tún àtòsí kò séyìí tá ò lè fi kọrin mo fi ọgbọ́n àyínìke àti àyínipadà mo fi yí wọn mọ́lẹ̀. ok ọgbọ́n àyínìke tún wà ní iṣẹ́ fújì. ó wà o bàbá ó wà wọ́n sì náwó kan àwọn ẹgbẹ́ man ní orí omi lábẹ́òkúta ọ̀gá mi kọrin jọ́nà èmi náà kọrin ṣùgbọ́n gbàtà alájí wo mi báyìí ká máa change voice yẹn mo mọ̀ pé yes àyínìke wà ibi tí wọ́n gbé ohun yẹn lọ wọ́n bá lé oṣù mẹ́fà mi ṣe lè bá bẹ́ẹ̀ tí mo rí pé yes nǹkan tí wọ́n ń pè lágbà mo lọ bá omi tọ́jú kò sí mo dọ̀bálẹ̀ fún bàbá àárín yín pẹ́ ẹ̀ tún sinmi gbẹ́rẹ́ kan nìyẹn wọ́n sọ mi pé mo mọ̀ pé ó máa lé mú o ṣùgbọ́n ó máa pẹ́ díẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé mo gbogbo nǹkan ìṣẹ́jú kan àṣẹ ni lẹ́sẹ̀kẹsẹ̀ mo dá padà alájí ni ẹ̀ kò lè pẹ́ few minutes ni because àwọn tó bá ti dàgbà bẹ́ẹ̀ yẹn àdúrà ní kí wọ́n máa gbà lẹ́nu wọn kí wọ́n máa fi systematically fi ọ̀rọ̀ hásùn lára ń gbà mí wọ́n yà tètè yá yí padà so ẹ̀ka rẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ṣe. àyínìke yẹn ni mo fẹ́ try láti get o ìgbà tẹ́lẹ̀ ṣe competition bí wọ́n kàn ọkàn náà wà tó ń kọrin bí ìṣẹ̀fíù àbí gbogbo wa ń lo voice ẹ̀yìn wọ́n ń lo voice ẹ̀yìn bá lo àyínìke ṣe lè fún mi lápẹẹrẹ tó ń jẹ́ àyínìke yẹn bóyá nu orin kan ká fi get ẹ̀. ok ẹ wo Gbàfídà olórin ni Déwálé Àyíbá olórin ni nígbà tó débì kan Àyíbá lo àyínìke ìtumọ̀ àyínìke ẹni pé ká change ohun tá ń lò yẹn á háyẹ̀ díẹ̀ ìwọ tó bá bẹ̀ tí jẹ́ nǹkan kan tẹ́lẹ̀kùn tó bá tíráyẹ̀ ọ̀nà fún abẹ́ o bàbá nǹkan tí gbogbo olórin pátápátá fi respect Ààrẹ Ṣínà Àkànní nìyẹn àwọn yẹn mọ ẹ̀dọ̀ àti ṣàkínú orin Dr. Sikiru Ayinde Barrister ọlọ́kù fọrùn kẹwọn ó sọ fún wọn pé àkàndá ni Ṣínà Àkànní. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. because ohun tó ń lò yẹn kò sí ẹni tó. mo fẹ́ kẹ́ fún mi lápẹẹrẹ inú orin kan tí gbogbo ayé máa understand. ìtumọ̀ àyínìke lè tí mo sọ yẹn ayé ìgbà kan jẹ́ ọ̀gá máa tọ́jú mo ti dé aláròlé mo ti dé wá wò èrò wá wò làyà tí wọ́n bá fẹ́ lo àyínìke tèmi ni mo lò mẹ́yẹn wọ́n bá fẹ́ lo àyínipadà tó lórí ara kan. mo dẹ́kọ̀ lóko má lè roko mo dẹ́kọ̀ lọ́nà má lè yẹnu dídé tí mo dé adákan gbọ́dọ̀ pagi lóko èdìdì kan gbọ́dọ̀ di bá ara ṣe mọ̀ pé òun yẹn ti yàtọ̀. wọ́n máa há ìwọ̀n yẹn wọ́n mọ̀ pé tí wọ́n bá máa gbé wọn bí ẹ o máa há ni. so ó máa níbi tó máa bá dé ohun ẹ tó lè jà tó yẹn. ẹlòmíràn àwọn àtòrúgbò máa lọ pléṣè á lọ máa kọ́ gẹ̀dẹ̀ àti epo jẹ pé kó òun lè dẹ̀ kó kó jẹ fún tiẹ̀ ni. mọ́lẹ́gbọ́n tó ń kọrin nínú iṣẹ́ orin wọ́n jọ bí wa sí ni ṣùgbọ́n ká kọrin lójú agbo mo ṣáájú ẹ̀ kọrin. ẹni ayọ̀ náà máa ń pè ìyàwó bàbá rà
okay but Fuji kọ́ làwọn nǹkan. gospel làwọn nǹkan. gospel okay. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tí mo ti mọ̀ náà tó ń lo style Sefiu Alao. a sì ṣe fọ̀rọ̀wérọ̀ kan fún Gafar Akanwo. okay. Ògo Yewa. mo mọ̀ àwọn wà lọ́hùn èmi wà níbí ẹ̀sìn tí a ṣe mọ́ra wa full man meeting tá a máa ń ṣe ó ṣe ń jẹ́ ká mọ́ra wa tó bá jẹ́ bẹ́ẹ̀ oníkálukú di agodo tí ẹ̀ mú ni o ọlọ́njẹ́ ààrẹ ní rí bátò. ṣe rí Alhaji Sefiu Alao ọ̀gá ni wọ́n mẹ́ńtọ̀ ni wọ́n ṣùgbọ́n bàbá ọ̀kan tètè help olórin ni. ṣe rí Paso tó bá ti rí pé ẹ̀ ń lo style òun ojoojúmọ́ ló máa sọ pé kéèyàn kò sí ẹ wo bí 3 letter ṣe wà ẹ́ sìn ẹ wo voice ẹ̀ sí Paso téèyàn bá jẹ́ tó bá ní etí dáadáa ó máa rò pé bákan bákan náà ṣe ń kọrin ìyàtọ̀ wà ń bẹ̀ o ìkan kí ju kan lọ ẹ bá mi sọ yẹn ìkan nínú ohun yẹn ó kí ju àwọn lọ ibi tí wọ́n ń pè lágbà nìyẹn bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ náà Alhaji adìẹ lọ́wọ́ mu tọ́lọ́run bá lè ṣe tó bá rí ẹni súnmọ́ ẹ bá lè jọ mingle báyìí pé òkè jájọ ṣe live kan wọ́n ti mú ẹ pẹ̀lẹ́ nìyẹn bẹ̀tẹ̀ Alhaji ò fún aláyè irú àyè bẹ́ẹ̀ yẹn Alhaji Sefiu Alao ọlọ́run á jẹ́ ká rí wọn pẹ́ o wọn fún wa ní àyè irú nǹkan bẹ́ẹ̀ ká ní wọ́n fún wa láyè yẹn ni mo fi títí bí ọlọ́run bá ṣe ẹ̀rí kì í ṣe bí mo ṣe wà mo ṣe máa wà ayé á ti mọ mi ju báyìí lọ ọlọ́run because lábẹ́òkúta níyì wa látẹ̀ irú wà lọ́hùn níwọ̀n bá iṣẹ́ tí mo lọ ṣe ẹlòmíì máa ń wò pé kí ló dé mo dẹ̀ sọ pé mi ì ṣọmọ ìlú yìí o bẹ̀tì ìyàwó ilé mi lọ́jọ́ tì ní Abẹ́òkúta ni o akémàjò àwọn náà dẹ̀ ti wà ní ilé mi sí tí ò ń ṣọ̀rọ̀ ọgbọ̀n ọdún sáà èmi personally kì í ṣe ti gbéraga o mi tí rí ẹni tí ó ń lo voice Alhaji tí wọ́n lè mú mi lọ bá because n bá débẹ̀ tó nǹkan bá wò dúró mi àti ìjókòó mi àwòrán àti yóò ju òun lọ èèwọ̀n tá à ń sọ̀rọ̀ yìí iṣẹ́ ò tí ì pa mi àti ẹ̀ papọ̀ rí ibẹ̀ tí ìjókòó ti pa mi àti ẹ̀ papọ̀ rí ṣùgbọ́n mo ṣọ́ọ̀pù níjọ́ kan ṣá àá padà miss mọ́ra wọn níjọ́ kan tá a máa jọ ṣiṣẹ́ yóò bá tún sẹ́yìn ṣùgbọ́n àwọn tí wọ́n bá jókòó tán bá ń hùwà náà máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì àwa méjèèjì tá a bá jọ kọrin a lè dá èmi máa proof pọ̀ ga ni mi òun náà dẹ̀ máa sọ pé lórí level tí òun wà náà ọ̀gá lòun ṣùgbọ́n àwọn tó bá ń gbọ́ àwọn máa sọ pé wá ọ̀gbẹ́ni yẹn ni ẹ̀ lóòótọ́ ọ̀gá ni ẹ̀ ìwọ náà ń ṣiṣẹ́ bẹ̀rẹ̀ lágbájá yìí ń lórí nǹkan báyìí ó fi ṣe wọ́n lè sọ fún mi náà pé àwọn ilé lóòótọ́ ló mú iṣẹ́ yìí ò bẹ̀rẹ̀ sórí ọ̀gbẹ́ni lórí nǹkan báyìí ó fi jù ẹ lọ wọ́n máa accept ṣùgbọ́n wọ́n fẹ́ kí èmi náà tún ṣe kí ni kí n tún lọ ní mọ́ ọgbọ́n mi. ìyàtọ̀ sí Gafar Akanwo àwọn míì wo lẹ tó rí tó ń kọ Sefiu. lábẹ́òkúta ẹ àwọn bíi méjì tí mo mọ̀ dáadáa wọ́n ti ṣaláìsí Abínúwáyé yẹn náà ó ń lo ohun Alhaji ṣùgbọ́n lórí pé ó mu omi Abẹ́òkúta ni ṣàṣẹ tí èèyàn bá ń mu omi ọ̀hún yẹn ó yàtọ̀ sí mi tí mi ò mu omi ibẹ̀ yẹn tí mo mu o wọ́n bá ń sọ̀rọ̀ pé lágbájá yìí ọ̀gá lẹ́ni ẹ tí ò báyàn gbé ní irú ọ̀hún yẹn tó dẹ̀ ń lo ohun ọ̀hún yẹn ó máa yàtọ̀ síra wọn àwọn ń lo opportunity pé ọmọ ìlú kan ṣe ni wá for example sí ẹwúrú àwọn tó wà tọkọ Wàsíù pẹ̀lú àwọn tí ò ń ṣe ọmọ yìí Wàsíù Àyìndé wọ́n bá kọrin lórí stage ìyàtọ̀ bá wà ń bẹ̀ Ìjẹ̀bú náà ti jọ bí wọn ti èmi kàn wá láti Abẹ́òkúta mo wá láti ilẹ̀ òkè kan wọ́n á lò ó lè jọra wọn bàbá tó jẹ́ ọ̀gá mi Ramoni Akànnì tó ń lo yẹn Ọlọ́run náà mọ̀ gbé fún ni bó ṣe ṣẹlẹ̀ sí mi ló ṣe ṣẹlẹ̀ sí ọ̀gá mi. látògbómọ̀ṣọ́ àbí. bẹ́ẹ̀ ni ló lè rí nǹkan yẹn grab Ọlọ́run gbé fún ni o sàtọ́nà bá gbé nǹkan fún yàn ẹni tọ́lọ́run gbé fún ọ̀pọ̀lọpọ̀ àfimúre ni o níwọ̀nba Ọlọ́run gbé fún mi torí tí Ọlọ́run bá gbé fún mi sáà ó yẹ kí n máa ṣe bí oṣù méjì kí n má máa rí play lọ ni ṣùgbọ́n tí èèyàn bá lọ sí play lóòrèkóòrè even kí èèyàn kàn jókòó ibi tí mo jókòó sí ni níjọ́ tí kọlù máa wọlé láti Kútọ̀nù tí mo lọ play lọ láti Èkìtì d'Àbújá inú yàrá mi náà ni máa jókòó sí máa fọwọ́ máa lẹ́rọ pé wọ́n Ọlọ́run ilé ọjọ́ ẹ̀ ní túmọ̀ ẹni tí ó máa ṣíjú àánú wò mí Ọlọ́run wá tarí ẹ̀ sí mi o fóònù mi á dẹ̀ rìn gẹ́ ló ṣe ní mi sárágájá wa ni ebi bàbá ìlà tí ń pè yín
mo níṣẹ́ kan lẹ́kìtì ní next month ń sìn ẹni yẹn mi àti àfojú kan ara rí tó fún wọn lórin náà ń fẹ́ kán fíìlì yín díẹ̀. kàtòdé ayé o àròlé abóyin ní dídùn ni nígbà tá a délé ayé abóyin ní dídùn ni ìgbà tá a bá lólé ayé yìí o tó bá kù sọ ọwọ́ ọmọọmọ wa àròlé òyìn á máa dùn náà ni dídùn dídùn là ń balẹ̀ olóyin mọ́mọ́ àròlé adémi ọmọ ọ̀dọ̀ àgbà ọmọ aláwọ̀ sẹ́fíù ní gbogbo rẹ̀ mọ́ tí gbogbo wọn wárí fún wọ́n lé wọn bá wọ́n fẹ́ ṣe bí ẹni ìbá wọn rí mú wọ́n kàn ń pòkè pílẹ̀ ni tó rí mi wọ́n ṣe lásán mà níṣẹ́ mọ̀ pé iṣẹ́ ọlọ́run ọba ni ẹni ọlọ́run fún un kò ṣe farawé ẹni ọlọ́run bá ṣe fún un kò ṣe nẹnu sí ẹni ọlọ́run bá ṣe fún yẹ ká gbà fún ni wọ́n lé mi káàkiri wọn ò lè rí mi mú níbi tó ti lé mi káàkiri pàwọ́lú London lọ́jọ́ kan tó lọ́hùn bá fẹ́ ohun gbogbo lọ́wọ́ ọlọ́run ọba rólé Adélékè ọmọ Adémọ́lá kíràwọ̀ mi máa rí ilẹ̀ láéláé àmì o a gbìyànjú rẹ́kọ̀dù àkọ́kọ́ ṣùgbọ́n ẹni tó gba iṣẹ́ wa yẹn ṣe ọlọ́run kò fọrùn kẹ iṣẹ́ yẹn náà ló ń bá lọ ó tó níjàmbá ọkọ̀ gbogbo last card tí mo dẹ̀ nígbà yẹn náà pé kí nǹkan yẹn ṣáà lè jáde kán lè mọ̀ wá àtàwọn mọ́tò ń gbà yẹn náà àtàdúgbẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run tún ṣe àyè tuntun rí kan ti káàkiri àwọn èèyàn dẹ̀ tún dìde ìrànlọ́wọ́ àṣẹ tó ń gbá iṣẹ́ mi ìjọ ni so iṣẹ́ náà ti àti ń gbìyànjú ẹnìkan ti bá mo lọ sábẹ́òkúta ṣùgbọ́n mi ò wá fẹ́ jẹ́ kó jẹ́ pẹ́ ní ẹ̀gbọ́n nìkan ni mo fẹ́ jẹ́ kí èmi gan máa mójú mi débẹ̀ because ká níbi pé ń ṣe là pé méjì ó ṣeé ṣe kí nǹkan tó ṣẹlẹ̀ ẹ má ṣẹlẹ̀ ẹni ẹ bó ṣe mo ṣẹ́ ẹ lọ ó ti mu ọtí so ọtí tó mi yẹn ti lágbára jẹun pé ká ní mo wà ní mọ́tò pẹ̀lú eré tó ń sàn ó ṣeé ṣe kí n sọ pé kó pààkì ó jẹ́ kí n drive irú nǹkan bẹ́ẹ̀ lè má ṣẹlẹ̀ so kò dẹ̀ sí bí èèyàn ṣe àti gùn kí ọ̀la easy àwọn kan náà ń wo bẹ́ẹ̀ bó ní kálukú ṣe ń lọ táwọn àgbàlagbà yẹn náà bá sọ nǹkan tójú ti rí ṣé lórí ọ̀rọ̀ fújì yé tọmọ ti kú tíyàwó ti kú irú àwa náà sì ń ka lọ lórí sígi wọn ṣan alágàdá gbòdò ètò àdúgbò lọ́wọ́ Ọlọ́run pé sì kò sí bàmtẹ́ mọ́ àdẹ̀ ń dóńdè sọ́run àdẹ̀ ń ṣe fúnpá. kẹ máa ń dè tẹ́lẹ̀. aláǹlọ ojú ogun odó ńlá lẹ́yìn PZ ni wọ́n ti níṣẹ́ tí èèyàn bá yọ̀ ṣubú níbì kan wọ́n máa sọ pé bẹ́ẹ̀ yọ̀ máa sọ pé ẹni tí ó yọ̀ bẹ́ẹ̀ ni òríran. òríran dáadáa ni. pé ìbá tí mo sọ yẹn yé so lórí láìní tèmi wáyé wọ́n bá mi jagun bẹ̀tà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. rẹ́kọ̀dù tí sí ń ta báyìí. rẹ́kọ̀dù tí sí ń ta bẹ̀tọ̀ very soon. ó máa wà ń ta. lágbára Ọlọ́run ó lákìlẹ̀ kó jẹ́ pé a máa fi ṣe December. but live play máa ń lọ lọ́tún lósì. àwọn ibi tá a tiẹ̀ ti lọ́n play gan aka gan ẹ̀wọ̀n pásítọ̀ yìí ń sìn kò sí pé CD tí mo ṣe fún ẹ̀dà wọ́n gbà sínú memory báyìí wọ́n ju nǹkan sápò ní so ìdí àti túmọ̀ nìyẹn so live case lóríṣiríṣi nìyẹn. pẹ̀lú rẹ́kọ̀d tí mo ti ń nóòtì lẹ́yìn sí ṣé ká sọ pé 1986 lẹ bẹ̀rẹ̀ ṣe fújì ni. tí mo kọ́kọ́ gbé máìkì kọrin láyé mi 1986 April 11 yeah April 11. 39 years. bẹ́ẹ̀ ni mo fújì. lórí fújì. 1986. àwọn tó wà ládùúgbò mi ńgbà yẹn wọn ò yára pèdówó àti òkìkí ńgbà yẹn pé ṣé ẹni náà lè ṣiṣẹ́ báyìí ṣé ẹni náà lè ṣiṣẹ́ báyìí wọ́n fi opportunity yẹn ń pè mí lélẹ́ iṣẹ́ mọ̀ owó tèmi kẹ́ni kò lè wọ́n tó tàwọn yẹn ńgbà yẹn so àyàsáyé fi yẹn sáré gùnkè díẹ̀ kó tó di pé àròlé máa play fún wa 900 ní máa gbà 1 million ní máa gbà so ayé ìgbà yẹn ìlú ẹ mọ̀ pé olórin kan sọ pé láyé ọjọ́ sí à ń bẹ̀bẹ̀ eré ni. ó dà iṣẹ́ fújì ń gbà yẹn iṣẹ́ fújì ń sìn yàtọ̀ oró wà bẹ́ẹ̀. ojú ti là ju ti gbà yẹn sí àsìkò tá a wà yìí ìdí àtútùmọ̀ ni pé ṣé máa yé ìgbà yẹn nílẹ̀ là ń gba iṣẹ́ ẹ gba iṣẹ́ tó bá wọ́n jù sá ó gbọ́n títí àìwé rí 20 naira ni 30 naira mo lọ sí òde rẹ mọ bẹ́ẹ̀ lọ pé èlò mo àti owó mọ́tò àná olúwa kọ gbéra lọ 70 naira mo san fún oníṣẹ́ òun ló lọ pé mọ́tò òun ló lọ ṣe everything wọ́n rẹ̀ pé sí generator tó bẹ́ẹ̀ kó 70,000 fún mi gan máa bèrè lọ́wọ́ pé ṣé kí n fi ra káàdì káàtì ẹ̀ ní jẹ́mọ̀ à ń súnmọ́ra wa. jura wa lọ. ọ̀rọ̀ kúrẹ́yà price tèmi ò ní nínú o
àlejọba gbénu ilé kí n gbaṣẹ́ lọ́wọ́ yín ní 700 kí n wo ẹni kí n gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ní 1 million 2 màá jẹ́ kó yé pé èmi mo ní pátì yẹn mo rẹ́ńdà ara mi mo fẹ́ fowó yẹn ṣòwò níṣẹ́ ni so èmi àti ẹ̀kẹ́ ni wá pè mí lélẹ́ rìn tó bá ti ẹ̀dẹ̀ má bẹ̀ ni mo lè máa sọ pé yẹ 100,000 tó gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ tó wá bẹ̀ ni bẹ́ẹ̀ bá tún sọ yẹn yé kò ní mí ni ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn ọ̀rọ̀ Sefiu Alao ó ní a nídìí rírí yàtọ̀ sí pé ìwọ̀ kankan la nídìí tó bá gbé ìwọ̀ kankan lọ nídìí sáà tẹ́ni ẹ bá gbọ́ pé 700 ni mo ṣe rí fẹ́ nìyí ṣùgbọ́n ṣe mo sọ fún pé òun òye báyìí ni máa ṣe fún pé à ń bá máa ṣe fún 1.5 ni. bó ní Sefiu Alao ti sọ̀rọ̀ yẹn. ọjọ́ tí wọ́n máa sọ̀rọ̀ yẹn náà wọ́n interview wọn ní ṣé OGTV ó dà pé OGTV ni mo ti wo program yẹn lọ́dún yẹn lọ́hùn ó ní ṣùgbọ́n òun Sefiu Alao Adékúnlé ẹni tó bá máa pè òun máa mọ̀ pé Kúnlé lòun fẹ́ pè kó lórí wà lẹ́gbàá wọ́n dárúkọ ọ̀gá wọn bóyá sí kàbàkàbí ńgbà yẹn lẹ́bùn náà lọ́hùn wọ́n ní ìfòǹgàn wọ́n ṣe nǹkan nínú ilé ọ̀gá òun tí ọ̀gá òun lọ play fún àbúrò ẹni tí òun play fún owó tọ́gá òun gbà tí tóun fi jù lọ times 3 ni so kò ní mínì ẹni ìlà nídìí wọ́n máa sanwó ẹni yẹn ni. ó yàtọ̀ sí. akọ nídìí eléré. àkókò balẹ̀ àròkàngán àjàbalẹ̀ àmìjìgì. agboolé fújì àsìkò táwa yìí a dúpẹ́ pé agboolé fújì náà fi tààtà ní problem bí ìgbà tí òun ṣọ̀rọ̀ wọ́n fi hàn jọba wọ́n ti pín ohun tí gbogbo ẹ̀ ti dàrú papọ̀ mọ́ra wọn ó ti sọ pọ̀lọpọ̀ dọ̀tá pẹ̀lú ẹ̀ náà báwa náà ṣe kéré tó iná àwa náà gbìyànjú tiwa torí àlè tí n bá ti ẹ̀ríyàn bá sọ̀rọ̀ mo ìrèyàn méjì bá sọ̀rọ̀ mo pe Sáfẹ́jọ́ nígbà tí mo lọ play ní Ìdìmú òun play ní Agége. Sáfẹ́jọ́ àmàmà. bẹ́ẹ̀ ni mo ní Sáfẹ́jọ́ ó ní ọ̀gá mi mo sọ́ọ̀rì fún ẹ gan-an lóòótọ́ ayé ti mọ̀ ẹ́ káàkiri nínú olórin ṣùgbọ́n wọn ò tí ì mọ̀ ẹ́ débi àwọn tí ó lọ ń gbé ìjà yẹn o ọjọ́ orí ẹ̀ ò tí ì tó bẹ́ẹ̀ ó ní ó bẹ́tà olùlẹ̀ kọ́ má bàa tún fi ìwọ náà tún ṣe àtẹ̀gùn tó bá tó stage kan mo ní adúgbòlẹ̀ Ọlọ́run pálí wà lọ́wọ́ ẹ̀ o tó bá fẹ́ dúdú wàá mú pálí ẹ̀ wàá gbọ̀n wá lọ ẹ̀sà látọjọ́ tó ti mú pálí ẹ̀ sí náà tó ti lọ sí. so gbogbo nǹkan láyè téèyàn gbọ́dọ̀ máa rò. Sáfẹ́jọ́ àti talẹ pé Sáfẹ́jọ́ nìkan lẹsẹ. àwọn àti kílẹ̀ ń pe bàbá yìí tó dẹ̀ pààyè tó dẹ̀ ti kú yìí. onífújì dẹ. onífújì náà ìyẹn náà wà lẹ́yìn Paso mo padà pé. mo báyìí náà sọ̀rọ̀ ìgbà tí mo dé ẹ̀kọ́ báyìí sọ̀rọ̀ ìyẹn fẹ́ change ẹ̀ mọ́ mi lọ́wọ́. mo ní mi mọjọ́ orí ẹ̀ o ṣùgbọ́n nǹkan tí mo rí tó bá gun orí upstairs ò rí. àwọn àgbàlagbà níbi tí eégún méjì bá ti jà oríko bẹ̀ ló máa fara kó àwọn ẹni wọn ò lè fara kó nǹkan kan ẹ̀yin tẹ́ ń gbé ìjà lẹ máa fara kó nǹkan kan ní yára ń báyọ̀ ń dá síjà lọ́nà Ifá mi ò tiẹ̀ mú jà ní. wàláì Ifá mi bọ́ọ̀lù méjì ń jà bá sọ pé ó tó tó àbá ti gbọ́ pé tó kọ́kọ́rọ́ mọ́tò mi ẹ̀mọ́ kọ́kọ́rọ́ mọ́tò mi máa kíkì wọn tó bá dẹ̀ jórí lẹ́yìn yẹn àwọn náà ni because èèyàn kì í rí jẹ níjà so adé bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ní àsìkò táwa yìí agboolé orin ti solid o ọmọ Ìbàdàn ni wọ́n jọ jẹ́ mo fẹ́ là mi ì fún ẹ láyè kó mi ì fẹ́ kó rọ opportunity là látọ̀dọ̀ ni ẹ tọ́lọ́ bá ti kọ́ mọ́ yẹn kó máa là ó máa padà là ọ́ ẹ wò ó tẹ bá wo Joseph ìgbà tó lọ ju náà lọ fẹ́ pa ọ́n lọ jù síbì kan wọ́n padà tún lọ bá ń bi tó ti dọba so gbogbo yẹn ó ti wà lọ́wọ́ àkọọ́lẹ̀ pé ẹni yìí ó máa rìn báyìí ó dẹ̀ máa lọ́lá báyìí ṣùgbọ́n ìrìn àjò yẹn máa ṣe bí ẹni bẹ́ẹ̀ ó ṣe jẹ́ pé tí ò bá lọ sí ọ̀dọ̀ kọ́rẹ́ǹsì nígbà yẹn nǹkan tí Pasuma ṣe fún yẹn Pasuma lè má ṣe fún ṣùgbọ́n ó lè máa wo ìrìn tẹ́ni ẹni pa pẹ̀lú nǹkan tí mo ṣe fẹ́ nìyí ó yẹ kó lè gbé ẹni yìí ó dáa tí ò bá ti gbé máa gbé nígbà tó dẹ̀ yanjú ọ̀rọ̀ wọn ó ní òun ti níyàwó òun ti níyàwó kò dẹ̀ sílẹ̀ tóun lè kọ́ lẹ́nu wọn so pẹ̀lú ẹ̀ náà wọ́n tún ṣe jọ wọn bàdàn wọ́n sọ̀kọ̀ ọ̀rọ̀ síra wọn ẹ̀fún tiwọn lọ́hùn nìyẹn wọ́n ti yó ni mi lẹ́ni tí mo fẹ́ sọ̀kọ̀ ọ̀rọ̀ fún bí torí because ebi ṣe ń pa mi ẹ mọ̀ pé ọdún kan àwọn ọ̀gá mi kan náà ní Ṣàgámù wọ́n yó lọ́dún náà lọ́hùn ọjọ́ wọn bẹ́kùnbẹ́kùn kiri ayé ìgbà yẹn òkìkí dà já mi òkìkí dà já mi o òkìkí náà kọrin fún dùwùsà lájọ́ tí ni ara ní kálukú ti rọ̀ ṣé ìgbà tí mo sọ yẹn yé so ká ní gbogbo àjọmọ̀ gbà pé báyìí ló ṣe máa lọ ó ṣe é ṣe kí nǹkan bẹ́ẹ̀ kó má wáyé ẹ̀ta ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run oníkálukú ti wà láàyè tiẹ̀ so that nǹkan tí èèyàn máa ṣe
tó máa di pé tó bá dọjọ́ ọ̀la tó máa di pé bóyá ó máa padà á máa affect wa lọ́la èèyàn gbúdọ̀ rò dáadáa so adúgbò lọ́wọ́ Ọlọ́run. Iṣẹ́ fújì lọ́dọ̀ tí báwo lẹ ṣe lè describe ẹ̀ ṣiṣẹ́ tó rọrùn ni. Well adúgbò lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ fújì iṣẹ́ tó rọrùn ni ṣùgbọ́n kí wọ́n tó mọ̀yàn lólórin èèyàn gbúdọ̀ pàkéjì iṣẹ́ tó bá ń ṣe o yàtọ̀ sí pé wọ́n sọ pé lágbájá a fẹ́ lọ patí oníkálukú wọṣọ tó neat ìwọ́n kàn pé ṣèbí ká kàn débẹ̀ ká jẹun ká padà sílé ìkàn ṣáà wá ṣòkòtò kan tí ò ṣe kí ní òkan wọ̀ bó o bá ṣe rìn wọ́n ṣe máa kó ẹ̀ ibi tí iṣẹ́ eré fújì gbà nìyẹn. mo sì ṣàgámù ẹlòmíì wò pé bí a ṣe mo ṣe nǹkan kan tí mo fi ń ròdìrí lọ wọ́n bá dẹ̀ ṣe ríyàn wọ́n ṣe máa gbà ẹ̀ àìmọye àwọn ní fújì náà mọ́ advice wọn ẹ máa advice ẹlòmíì ẹ máa ti arí nínú attitude yẹn pé ó ti wú pé for example sì mo ń kọrin ajọlọ òde ò ń kọrin mo rí pé bó ṣe ń kọrin yẹn ò ń bọ́lẹ̀ lórí bíìtì jù tí n bá rí pé ọmọ tí mo fẹ́ràn ni ẹ mo lè wá sẹ́yìn yẹn kí n sin ẹ níbẹ̀rẹ̀ pàpọ̀ pé àlàyé bó ṣe ń ṣiṣẹ́ yẹn ò ń bọ́lẹ̀ lórí bíìtì díẹ̀díẹ̀ ò ń ṣe kí n kọ́ bá mo ráwọn èèyàn tó ń ṣe correction fíìmù náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ṣe sọ yẹn náà mo tẹ́tí gbọ́ correction wọn ẹ̀ mò ń ṣe àwọn tí wọ́n correct mi nígbà náà tó padà yìn mí pé yes àlàyé ó tẹ̀lé nǹkan tá a sọ. Because tí èèyàn bá ń ṣiṣẹ́ kan tí ò bá ti sí adviser fún tí èèyàn bá believe kó nìkan ló ń dágbọ́n jù ẹ̀sà á máa rò lójú kan ṣòní o tí èèyàn bá dẹ̀ fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n olórin tó bá máa gòkè náà máa kọrin olórin bí ò kọrin olórin ló máa kọ́kọ́ kọ̀ọ̀kan tó mọ̀ ẹ́ gbogbo àwọn àlòkè yìí náà àìmọye ẹlòmíì inú Yusuf Ọlátúnjí ló máa wọ̀ tó máa lọ múrin jáde ẹlòmíì Isiaka Babalẹ̀gbà ló máa tó lọ múrin jáde ẹlòmíì inú àwọn àpàlà kan náà tó máa lọ múrin jáde wọn á kàn wá háàdì ìlú àsìkò yìí wọn á lù sí àdúgbò àṣẹlẹ̀. ọmọ ìlú wo ni yín náà. ìṣara fọtamọdì gógún má jà lulẹ̀ mi o. ní ṣara o àfọtamọdì ní ṣara nílé ìṣáà náà ti bí mi lọ́mọ ìyá tó bí mi lọ́mọ jẹ́ ọmọ òde láfọ̀ṣẹ ọ̀gá mi gan ṣẹ̀fí wà láwọn kọ́lọ̀ járí wọn pẹ́ wọ́n ṣiṣẹ́ kan wọ́n gbé máìkì fún mi pé kí n kọrin wọ́n fẹ́ máa lọ báyìí wọ́n tẹ bí wọ́n tó ń wẹ̀yìn báyìí pé ṣùgbọ́n adúgbò lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo àwọn tó ń bá wọn play wọ́n wò pé yes ẹni tó fi lélẹ̀ fún báyẹ̀ ẹni yóò bá sí ń lé ṣùgbọ́n ṣẹ́rí ẹ wò ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ torí ẹ̀ mo ṣe sọ lákọ̀ọ́kọ́ pé ọ̀gá mi ò gbá lẹ́ni tó yẹ kó lè àkíyèsí bí mo ṣe wà ni mo ṣe wà o ó yẹ kẹ́ máa díwájú ìta lé mi kẹ́ máa rí pé ẹ̀ ń rí mọ́tò tó mẹ́ta tó mẹ́rin ọ̀rọ̀ yẹn máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi tí n bá ń rí àwọn tírú àwọn Wàsíù Àlàbí Pasuma tí wọ́n dì mú lọ sókè ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi a níbi pé ó ṣeé ṣe bí ìgbà bẹ́ẹ̀ pé tí transformer bá bàjẹ́ nù rédíò àbí tẹlifíṣàn àbí anything wọ́n lè yọ transformer kúrò wọ́n lè ní wọ́n máa gbé mi sí tó tún hàjù ẹ̀ ká ló ṣeé ṣe kí mo lè rọgbọ́n yọ ohun yẹn dànù tí mo lè lóhun yìí mo fọlọ́run bàbúrà sí máa ti ṣe because nǹkan tí èèyàn bá ń ṣe tó ń sa gbogbo agbára tó ń gbìyànjú tí àdéhùn pé ẹni báyìí ni mo fi nǹkan báyìí jọ ó yẹ kí nǹkan báyìí sí tí ò bá dẹ̀ ṣẹlẹ̀ kò sí bó ṣe tó bá dé àárín méjì kan máa so ń tọ̀ wọn. tó máa ń tó gbà mí nǹkan tó bá gbé ṣáá fún mi tí bá lórí ìrònú ẹ̀ máa sọ wọn pé mo ti lérè nǹkan tí lérè that day I will just sleep pé ẹni yìí ó àná wọ́n á ti mọ̀ mí jù báyìí lọ bàbá kì í ṣe bí mo ṣe wà yìí lẹ́ẹ̀ ṣe máa bá mi tẹ́yìn kan bá máa wọnú ilé mi gbà yẹn gan ẹ máa ṣí tó géètì mẹ́ta àyè bá wọlé kọ́rẹ́ǹsì bó ṣe wà yẹn sìn ẹ̀ bá máa wọ bẹ̀ kì í ṣe pé lẹ́yìn nǹkan lẹ́ṣẹ̀ sáré wọ inú ilé mi gbà yìí so bẹ̀tà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ibi táwa náà béèrè fújì dé àyè ọpẹ́ ti yọ. kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. àmín Ọlọ́run. àwọn olólùfẹ́ tó ń wòye káàkiri àgbáyé bóyá tí wọ́n bá fẹ́ pè yín fún òde iṣẹ́ àbọ̀ ní any event. ẹ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè yín sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 081 68 64 62 75. lẹ́ẹ̀kan sí. 081 68 64 62 75.
hotline mi nìyẹn òun dẹ̀ ní WhatsApp òun ní WhatsApp line mi. orúkọ yín lẹ́ẹ̀kan sí sà. orúkọ mi ni ọmọọba Adélékè Adémọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí àròlé onífújì ní gbogbo Rẹ́mọ Roland. ọlọ́wọ́n bá o àtẹ̀lé ní máyà nìyẹn kò ṣe jíjẹ mímú àtẹ̀lé ní máyà nìyẹn má padà lẹ́yìn mi o má padà lẹ́yìn mi o ń fọ ọ̀kan ṣoṣo yẹn bẹ́ẹ̀ o láyé bàbá lòkè o bọ́tú ọgbò sí yọ nílé òyìn o Adélékè ọmọdé mọ́lá ẹni ọlọ́run bá ti dá farawé ó sí fún tọ̀hún Adélékè ọmọdé mọ́lá ó sì ń bọ̀ wáyé wọn páwá níyọ̀ wáyé òye wọn páwá níyọ̀ wáyé torí pé gágúnyán lẹ́bẹ̀lẹ́bẹ̀ fọ́mọ ẹlòmíì jẹ́ károkàrò gbọ́dọ̀ fọ́mọ ẹlòmíì o kábóbìnrin rò gbọ́dọ̀ sùn tó tóbi ká tó wá bá ìbálẹ̀ ń díẹ̀ irọ́ máa lẹ́fi pàwọn ò lè taráyé ìlọrùn èèyàn ìbúlù àdámọ̀ mo ráyé mo sá bó o bá síwájú ogun ayé o ìyọnu ní bó bá wà láàrin méjì wọn ló fẹ́ gbá wọn ọ̀gá ni tó tún jàjà gbẹ́sẹ̀ sẹ́yìn o wọ́n fẹ́ sọ ẹ lẹ́nu ayé ò ní sọ wá lẹ́nu. àwọn abẹ́rẹ́ pé wọn nílé là gbogbo wọn ti sá lọ ìgbà yẹn náà pọ̀ nílùú lọ́lẹ́ o ìgbà yẹn ló jẹ́ kí n kọrin pé ẹ jẹ́ ká bá ẹ láwùrà o ẹ jẹ́ ká bá ẹ láwùrà nítorí ọ̀rọ̀ lẹ́yìn nínú rẹ́kọ̀dù tí mo kọ́kọ́ ṣe òun nìyẹn ẹ jẹ́ ká bá ẹ láwùrà nítorí ọ̀rọ̀ gàrí tọ́wọ́ tẹ́lẹ̀ ó ti dòwó ńlá agolo ẹ̀wà kọ́bọ̀ méjì yẹn náà ti dòwó ńlá o ìrẹsì tó ra tẹ́lẹ̀ tó tún máa fẹ́ràn sí owó wọn gàrí wọn bàbá lókè jẹ́ káyé ni wọ́n tọpẹ́ o mò ń bẹ̀ Ọlọ́run bàbá lókè báwa táyé ṣe mò ń bẹ̀ Ọlọ́run Adélékè ọmọdé mọ́lá mò ń bẹ̀ Ọlọ́run bàbá lókè báwa táyé ṣe èmi Adélékè ọmọdé mọ́lá rédíò ńlá ni mí asọ̀rọ̀ má gbèsè ọ̀rọ̀ ọ̀gá nínú olórin ní gbogbo olórin Rẹ́mọ 23 pátápátá mo ti kọrin gan ìpè mi lọ́gá olórin oníṣàgá olómù yóò àti Rẹ́mọ pátá ìní ń kọ́ ọjà ẹran àmúpaléyá ìní ń kọ́ ọjà ẹran àmúpaléyá èmi àròlé fújì kò ṣe kọrin búra lápẹ́ èmi àròlé tó ń kọ́ fújì kò ṣe kọrin di Dèmọ́lá mo ti kú yóò ní ẹ̀yẹ akọrin nínú eré fújì yóò mo ti ní kẹlẹgbẹmẹgbẹ kó ní kálukú kó mọ bàbù wàrà ẹ ọ̀gá mi bí n bá fún ẹ lọ́wọ́ rẹ ẹ máa fún mi lọ́wọ́ tèmi o torí ohun tí mò ń lò yóò iṣẹ́ ọwọ́ Ọlọ́run ọba ni oníbàjẹ́ lágbára Ọlọ́run ọba ni àtùpà tọ́lọ́run bá ti tọ̀ o tẹ́nìkan lóun fẹ́ bomi pa oníyẹn ṣera ẹ̀ ni o bí ò ní fọwọ́ ara mi ṣera mi nínú eléré Adélékè ọmọdé mọ́lá. oyè amẹ́lọ̀ kásínátì elélè babaláyé lọ sí gẹ̀gẹ̀ skeledi gbàǹgbà àtàgbà tọmọdé kájọ wọn gbẹ̀tọ̀ yìí o.